àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn ìbá mùsùlùmí dàbà ìtẹ́lẹ̀ kírísítẹ́nì ò mú mùsùlùmí lọ́tàbà ìtẹ́lẹ̀ àwa náà ní ẹnu ti pọ̀ jù àdẹ̀ ní irinṣẹ́ ìkà wọn. ìkúrà ti wọ́n ní pé ẹ má bú ẹ̀sìn wọn tẹ́ ẹ bá bú ẹ̀sìn wọn wọ́n bọ̀ wá yẹ̀yẹ́ ọlọ́run àwọn padà wá bú àlá wọ́n yẹ̀yẹ́ àlá ebe ẹ̀kú tẹ́ bú wọn ni ló gbé èrè ọlọ́wọ́ kan jáde tẹ́ ń parọ́ èrè Mesopotamia tẹ́ ń parọ́ pèrè àlá ni ẹ ti gbàgbé ni ọjọ́ wo la tó fẹ́ mature àwa gan ọ̀rẹ́ láàrin ara wa àbí pè ní ẹ̀yìn ẹgbẹ́ àwa mùsùlùmí kan ṣépè ká tó wá sáwọn tí wọ́n ṣẹlẹ́sìn Islam bá a bá dẹ̀ sọ̀rọ̀ títí ẹni àtọ́gbà pásítọ̀ ni ẹni àgbà mùnáfíkí ni ẹni àfọ̀ ní unity sọnù ni ìmọ̀ ní humanity sọnù kí n àfẹ́ para wa jà fún ta ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé dandan ni kẹ́ ẹ̀ jábọ̀ ni ṣé dandan ni kẹ́ ẹ̀ fa wàhálà ni ṣé dandan ni ìjọ ẹ̀ ti ń pariwo ẹ̀sọ́ àṣeyọrí ta ní nílẹ̀ Yorùbá gbogbo wa lẹ́ ti sọ̀dọ̀ tara wa àwa mùsùlùmí kan unite ọ̀tá náà para wa sí nígbà ìsọdọ̀ ariwo nísìn ọ̀rọ̀ bàbá wa Awùjalẹ̀ ọba mélòó ni ó tán láyà ilé yìí mọ́ àwọn kan sì ti inú àwọn kan dùn pé yes ọ̀nà lélẹ́yìí fáwọn instead tá kásárà tá dẹ̀ bẹ̀rẹ̀ sí plan pé àṣeyọrí ta níyì bóun ni ò ṣe ní bọ́ bọ́lá ṣe dọ́gbọ́n sí lábẹ́nú tá a ṣe lọ́kùn tá a ṣe lọ́sì tí gbogbo àyókù náà wá encourage láì ní pariwo láì ní bú ẹlẹ́sìn kan bá tiẹ̀ jáde tó ní kíní kan ọ̀rẹ́ mi ṣe sùúrù náà àwa bí kankan náà jọ ni wá ibi ọlọ́run kájára bó wọn ṣe lọ́nu ẹ̀yin náà máa lámójúkú náà ẹ bá náà ṣàbójúkú báyìí bẹ́ẹ̀ bá sọ ní tìfẹ́ wọn lè gbà lọ́wọ́ yìí. President Tinubu ó approve aeroplane àbí kí náà ti pè mí mọ́rúkọ mini stadium fún bàbá Kenan ní Ọ̀tà sẹ́ẹ̀rì kí àwọn Christian ọ̀jáde kan máa pariwo pé yes àti ní báyìí lóòótọ́ àwọn mùsùlùmí látakò nítorí for security reason bẹ́ẹ̀ ká ní mùsùlùmí ni wọ́n ní irú kíní yẹn ẹ̀yin àfáàdé ẹ̀mbẹ̀ láyé òde òní ẹ̀wọ̀n ti fọ́n jáde ẹ̀fọ́n jáde débi pé àtọ́nísẹ̀sì àti Christian ni wọ́n wà against gbogbo ẹ̀ máa lọ́wọ́ wọ́n rí pa àwọn fàjà ni a lè mẹ́nu mọ́ a smart enough a ní maturity a mọ̀ bá ṣe lè perfect òṣèlú ayé. àwa mùsùlùmí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Ànábì ní oore tọ́lọ̀ ń bá ṣe fún yẹn manage ẹ̀ ẹ má jẹ́ lọ díẹ̀ nínú oore ní ọ̀bọ̀ lọ́wọ́ èèyàn tẹ́yìn orí padà gómìnà Ògùn state ti ṣe dáadáa pẹ̀lú bó àlá òfin ẹ̀yin dẹ̀ frustrate ẹ̀ ọ̀nà wo lẹ́ ń gbà frustrate ẹ̀ mùsùlùmí ayé ṣé dandan ní ká máa pariwo jáde nínú àwọn tó ń pè àwọn ẹlẹ́sìn ní Nàìjíríà Christian ló smart jù ọwọ́ ń tẹ́yìn ṣe níjẹ̀bú táwọn èèyàn jáde tó ń fa àwọn ẹlẹ́sìn yòókù sí ẹ̀sìn Christian ti ṣe mẹ́wàá ẹ̀tẹ́ nígbà yìí wọn ká sára ni wọn tó máa plan kí ni the next bàbá ti ṣe dáadáa oníkànsìn nílànà Islam gbogbo ọba Ògùn state ti tọwọ́ bọ̀ wípé tó ń bá kú bí wọ́n ṣe sìn wọ́n ni ẹnìkan wá gbé tiẹ̀ kalẹ̀ ó lọ ẹ̀dẹ̀ rí ṣe instead tẹ́ mẹ́nu mọ́ tẹ́ plan kí ló kù ẹ wá ń fi wọ́n ṣe ẹ̀sìn ni yóò mú wọn unite àwọn people yóò unite tẹ́lẹ̀ ilẹ̀ jẹ́ wọ́n unite wọ́n ibára wọn ṣe tẹ́lẹ̀ ẹ wọ́n lọ́nkàn ló sọ ó ní bí Christian bá bímọ méjèèjì yọmọ wò lójú ni ní gbogbo gbà mùsùlùmí ó bímọ mẹ́jọ yọmọ ájó kiri àdúgbò mo bímọ rẹpẹtẹ ìgbà tí ó bá ijó padà dé wọn ti kó mẹ́fà lọ́nà yìí ṣé dandan ni kámọ́d ní olórí kan láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ó lè pàṣẹ achievement mélòó láti ṣe láàrin ẹgbẹ̀rún kan ẹyọ kan yẹn ẹ̀ẹ́dẹ̀ kására bí wọn bá tiẹ̀ bínú ẹ̀yìn ó ṣe bí ìgbà tó jẹ́ wípé ààrẹ ni tí ó mú wọn wálẹ̀ pé ayọ́bájọ́ ni wá pé níwọ̀n gbàgbọ́ bá ti ní freedom ẹ̀sìn pé kó kálukú ọ̀sẹ̀sìn tó wù ọba fẹ́ kúnlẹ̀ ẹ̀dákun ẹ̀já jọrò láàrin ara wa ibi kálukú náà bá fẹ́ gbàdọ́dọ̀ Ọlọ́run ẹjọ́ lọ ẹ̀já jọrò ẹ̀dákun àbáyíjà kí níyàwó ní mú ariwo wá àmọ́ nísìn ó kálukú jáde wọ́n fi wọ́n ṣẹ̀sìn wọ́n jí ìbínú wọn sílẹ̀ kí níyàwó padà máa kó bá tí a bá fẹ́ jẹ àwọn ọba mi orí àwọn bàbá wa tí wọ́n jẹ́ àfa àgbáyé jọ orí wọn pé ju tàwa dá bẹ́ńsì lọ kàṣí mílíọ̀nù ẹ wò ní ẹsẹ̀ perfect gbogbo nǹkan wọn bí eré bí àwàdà wọ́n wọlé sí oníṣẹ̀ṣe bí eré bí àwàdà wọ́n wọlé sí Christianity wọ́n bá wọn ṣọ̀rẹ́ wọ́n bá wọn láyé dọ́hùn ẹ mọ ẹni tí ì ṣe mùsùlùmí nípìnlẹ̀ tó di Islam ni ẹni tí ì ṣe mùsùlùmí nípìnlẹ̀ mélòó wo ni di Islam lẹ́yìn níbi kankan wàhálà ní gbogbo gbà bí ẹni pàwọn nìkan là ń bẹ láyé bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yọ̀kan lẹ́yìn rí mú ẹ̀yin máa yẹ ìtàwọn ti rí mú ni ṣe é gbáriwo ṣe é gbọ́ kẹ́nìkan ó pariwo àfi ká jáde ká máa búra wa ká máa ṣépè ẹnu ni bí ajakara àwọn ènìyàn yọ̀kan láàrin 1 million láwọn ajá yọ gbádùn ní tó yẹ ká perfect pé kí ni the next thing bó láti tún ṣe ẹjá bẹ àwọn èèyàn yìí ibà alákọ̀ọ́sẹ̀ ànábì ni ọjọ́ wo la fẹ́ jọ ànábì sallallahu alayhi wa sallam mo sì sọ ní wàásù tá a ṣe ní last week bí ni àmọ̀lẹ̀ fàtẹ́ yìí ànábì rí pé àṣeyọrí tó ń ṣe yìí tó wọn bá wà careful má bàjẹ́ mọ́ òun lọ́wọ́ káàbù lọ Saad òun ló síwájú tó gbé flag dání ẹ̀ ṣe fìyẹn kọ́ ṣe Saad wá fẹ́ ṣe báwa ṣe ń ṣe láyé òde òní toró wò wípé àti wọ́n mọ́ká àti wọ́n ná àti gbàdọ̀ báyìí ta ló kù tí ó challenge wa ló wá pàdé Abu Sufyan Abu Sufyan wá sọ yìí pé kí lànà bí fẹ́ ṣe fún àwọn tá kì í ṣe mùsùlùmí tá bẹ́ẹ̀ nù yìí kí lè fẹ́ fọjọ́ òní ṣe ó ní adal yawm al-malhama ọjọ́ àdánwò ọjọ́ ẹkún lónìí fún gbogbo ẹ̀yin ọ̀tá ànábì ẹjọ́ ọmọ ṣe bàlá báyìí gbogbo ń tẹ́ pé nílé ẹ̀sìn yẹn ò ní ládò gbogbo ẹ̀ náà ní múmẹ́ǹtì tí ànábì ṣẹ̀ṣẹ̀ ní opportunity àti wọ Mẹ́kà tí wọ́n deny rẹ̀ ní last year victory yẹn ó ń ká àwọn ọ̀tá ànábì la àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mẹ́kà àṣeyọrí yẹn ń ká wọn lára lọ́wọ́lọ́wọ́ ló ń wá sọ̀rọ̀ burúkú lé
Abu Sufyan wá lọ bá Ànábì ó ní sẹ́wọ̀n ló sọ pé wíwọlú tó wọlú yìí ó fẹ́ ba ìlú bàbá rẹ̀ jẹ́ ó pa gbogbo wa. Ànábì ní ta ló sọ bẹ́ẹ̀ ó ní Saad. Ànábì ní kadaba Saad. Èmi ò wí bẹ́ẹ̀ lọ́tọ̀ ní tí mo wí. Ẹ dákun tá Ànábì bá sọ bẹ́ẹ̀ jọ̀hún kí ló fẹ́ ṣẹlẹ̀? Agbára ti dé ó ti wọlú ó ti gbàjọba ìlú. Ànábì tó wá dọ́gbọ́n mú wọn wálẹ̀. Ànábì ní mi ò wí bẹ́ẹ̀ o. Hadha al-yawm yawm al-marhama, ọjọ́ àánú lọ́jọ́ òní, ọjọ́ tá a ṣàánú àwọn èèyàn, ọjọ́ tá a pa àwọn èèyàn lẹ́rìn, àtọ̀tá wa àtọ̀rẹ́ wa, ọjọ́ tá a ní yẹ̀yẹ́ nìkan kan lọ́jọ́ òní. Kódà Abu Sufyan jẹ́ kí ànánsì tó kó gbọ́. Man dakhala dara Abu Sufyan fahuwa aminun. Abu Sufyan lọ̀tá mi tó le jù nílùú yìí. Ẹni ó bá sá nínú ẹ̀yin tẹ́ gba Islam tẹ́ jẹ́ kèfèrí tó bá lọ sá wọlé ọ̀tá mi tó burú jù fahuwa aminun. Ó ń tọ̀ bọ́ lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ mi ní fìyà jẹ mọ́. Ọ̀tá mi ẹlẹ́ẹ̀kejì tó pa àwọn èèyàn mi tó sì jẹ́ olórí nílùú yìí. Ẹni ó bá sá nínú yín tó lọ sá di máa yọ̀dá rẹ̀ láyé àtọ̀run. Ẹ wo ọgbẹ́ tí Ànábì lò. Gbogbo àwọn kèfèrí wa kóra wọn jọ pé sẹ́gbọ́n tí Ànábì wí bá a ṣe bá jagun tó yìí agbára wa dọ́wọ́ ẹ̀kọ́ wá sílò ó wá lẹ́ni tó bá kó wọlé wa ó ń tọ̀hún jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìyára ń kọ́ wálé látò nílò àwọn àti mùsùlùmí o ẹja pàǹkà sí ti ká lọ́ọ̀bà eléyìí ní làákàyè eléyìí ní làákàyè wọ́n tó lọ wájú Ànábì ni sallallahu alaihi wasallam. lẹ́yìn yẹn ni ọdún wáfúdù wá dé táwọn èèyàn ń dà wá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wá gba Islam olóbi ìdájà anasirullahi wal fatih wọn àyíká náà tó bá ti gbàtí àlùsí ọlọ́pàdé àwọn èèyàn máa rọ́ wá nú ẹ̀sìn in groups ni wọ́n máa wá gba Islam láyé ìjọhun ẹ wọ kódà wá sí tí mo ń ṣe yìí pákéjì kan làwọn bàbá wa fún tó fi dùn gbọ́ mo wà níbi bẹ́ńtẹ̀ bàbá wa láàfin Ọ̀yọ́ lẹ́nìí bàbá wa Abdulhakeem Ọwọ́adé ẹlẹ́wẹ̀ẹ́tù wọ́n pe ìmáàmù Ọ̀fà àbá ń ṣe kábíyèsí fáláàfin wọ́n sì máa pe ìmáàmù Ọ̀fà kan wá sí mbẹ́. Ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ nínú àwọn pásítọ̀ ni? Ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ nínú àwọn oníṣẹ̀ṣe ni? Ọ̀nà kan làwọn bàbá wa ti bíùdì fáwọn àfáà látẹ̀yìn wa. Bí Lárúbáwá ṣe ń ṣe wá sí padà wá ṣe yìí o. Lárúbáwá ìdáwáka o. Haúsá gan ìdáwáka. Àwọn bàbá wa ní fún wa sílẹ̀ Yorùbá ní pákéjì tí ò ní bí ẹnìkan nú. Bọ́ ọ bá ń bínú sí wọn gan, dìwé gan ṣe ń ṣe wá sí yọ́ máa lọ tẹ̀ẹ̀ tí ọmọ dùn mọ́. Kódà ká máa ṣe wá sí ká máa lóhùn bí ìgbà tá ń kọrin. Lárúbáwá ìṣe Haúsá ìṣe. Àwa Yorùbá la máa ń ṣe. Ẹ wo gbọ́n tí mo kà lọ́lẹ̀ kan yẹn bí kì í sọ pé ìdá bátìrì ya ukafa kìtẹ̀ ní mu wa bọ́lọ́mùbá ní kọ́lá rẹ̀ ó dé tètè ló dáadáa ẹ̀rí pé tí wàá lóhun orin pákéjì ni wọ́n fi wọ́ oníṣẹ̀ṣẹ̀ mọ́ra wọ́n fi wọ́ kírísítẹ́nì mọ́ra Islam wa ń pọ̀ sí ní ojoojúmọ́ àwa wá dé aláwa la gbẹ́jù àjẹfọ́ gbogbo ẹ̀ àmì pè níran ẹ̀yìn ẹgbẹ́ àwa mùsùlùmí kan ṣépè ká tó wá sáwọn tí wọ́n ìṣẹ̀lẹ̀ sí Islam bá a bá dẹ̀ sọ̀rọ̀ títí ẹni akéwà pásítọ̀ ni ẹni àgbà mùnáfíkì ni ẹni àfọ̀ ní unity sọnù ni ìmọ̀ ní humanity sọnù kí n àfẹ́ para wájà fún ta ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà bẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn ìbá mùsùlùmí dàbà ìtẹ́lẹ̀ kírísítẹ́nì ò mú mùsùlùmí lọ́tà bá ìtẹ́lẹ̀ àwa náà ní ẹnu ti pọ̀ jù àdẹ̀ ní irinṣẹ́ ìkà ọ̀ ilé lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sán àgbè àdá lórí ọmọ. President Tinubu ó àpúrúfù aeroplane àbí kí náà ti pè mí mọ́rúkọ mini stadium fún bàbá Kenan ní Ọ̀tà sẹ́ẹ̀rí kí àwọn kírísítẹ́nì ọ̀jáde kan máa pariwo pé yes àti ní báyìí lóòótọ́ àwọn mùsùlùmí látakò nítorí for security reason but ká ní mùsùlùmí ni wọ́n ní irúkí nìyẹn ẹ̀yin àfáàdé ẹ̀mbẹ̀ láyé òde òní ẹ̀wọ̀n ti fọ́n jáde ẹ̀fọ́n jáde débi pé àtọ́nísẹ̀sì àti kírísítẹ́nì wọ́n wà á kéèsì gbogbo ẹ̀ máa lọ́wọ́ wọ́n rí pa àwọn fàjáì a lè mẹ́nu mọ́ a smart enough a ní maturity a mọ̀ bá ṣe lè perfect òṣèlú ayé àwọn ìlú kan bẹ tó jẹ́ pé ẹbọ ọbẹ̀ gbóná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bí ìgbà náà lásán wọn ni ọgbọ́n kan náà bàbá fi package ẹ̀ wẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ oníṣẹ̀ṣe wọ́n sọ̀rọ̀ ẹ kírísítẹ́nì wọ́n jẹ́ dọ́gbọ́n gbà nǹkan tí a nílò ní pẹ̀lú ìfẹ́ làwọn náà ń sọ̀rọ̀ ẹ̀ ń darẹ̀ àmọ́gbẹ̀yìn dẹ́ta ẹlẹ́yin lẹ́dá ìjọ náà sẹ́rí bí tá à ń bá a lọ báyìí ló ń jẹ́ kán máa wá kódà sí àwọn ọmọ bàbá wa àwùjá lóní fẹ́ máa wò pé kí ló ṣẹlẹ̀ yìí báyìí pẹ̀lú èpè tán ṣe fún bàbá wọn instead tá a fi wá calm down pé a ti win kọ́ọ̀pù ń bẹ lọ́wọ́ wa àwa la win àwa la ní victory yẹn ká calm down àwa náà tó wá ń bú wọn padà haba harubun kọjá àtún ètè lógun jíjà kì í sáriwo bàbá wa Awùjalẹ̀ ẹlẹ́jẹ̀bú tí wọ́n lọ ọlọ́kùnrin bá ní yọ́nú sábọ̀ wọn. Àmín. ọgbọ́n kan ni wọ́n dá tí wọn ò sọ kí nìyẹn dìjà kán gbé gbogbo oníṣẹ̀ṣẹ̀ pé ẹgbọ́ àwọn ní no gbàgbá kú no ẹ̀sìn tí wọ́n gbàgbé rárá wọ́n smart wọ́n gbé kínní yẹn lọ house lákọ̀ọ́kọ́ nígbà Gbẹ́ngà Daniel ní bẹ́ẹ̀ wọ́n rí ṣe nígbà Mọ́sùn wọ́n rí ṣe nígbà eléyìí tí ń bẹ́ẹ̀ yìí dé wọ́n rọwọ́ tìbọ̀ wọ́n rí kínní yẹn ṣe wọ́n dẹ̀ pé gbogbo àwọn yòókù náà pé ẹ wá sọ èròǹgbà yín lórí ẹ̀ nílé ìgbìmọ̀ asòfin at the end of the day wọ́n win bàbá yẹn win ní kínní yẹn kò ṣe fáàrí kọ́ pariwo síta ó kíbọ̀ ẹ̀ sápọ̀ ẹ̀ ni ó wá ń retí pé kọjá àpèjúwe fún àwọn míì tí wọn jẹ́ mùsùlùmí tí wọn bẹ nípò ọba káwọn náà lò smartly bóun ṣe lò àmọ́ pẹ̀lú wàhálà tẹ̀ dálẹ̀ yìí ṣé wọ́n jẹ́ kẹ́lẹ́ omi ò tó yìí lò náà báyìí ṣé dandan ní ká ìjagun ni ṣé dandan ní ká ìfa wàhálà ni ṣé dandan ní ìjọ ẹ̀ tí ń pariwo ẹ̀sùn àṣeyọrí tá a ní nílẹ̀ Yorùbá gbogbo wa lẹ ti sọ̀dọ̀ tara wa àwa mùsùlùmí kan unite ọ̀tá náà bára wa ṣe
níbi eléyìí ọ̀dà yọ wọ̀nà tọ̀nà ọ̀dà yọ wọ̀nà sí sọ fún yín pé gbogbo ẹni tí ń bẹ ní Mẹ́kà ní Islam wọn perfect ni ń bẹ ní ọmọ Mẹ́kà tó jẹ́ pé ìwà tí ń wù burú ju tàà mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ à ń fira wá sẹ̀sìn à ń parọ́ mọ́ra wa mo sọ fẹ́ wọlé nǹkan náà tó bá dá sọ̀rọ̀ kan lẹ́nu jọ́ mẹ́ta ìgbéyà ẹni tó sọ wípé obìnrin mẹ́wàá kan wá bá òun lé kí ló dé ta ìlú ṣẹ̀ríà lórí ẹ̀ kẹ́ kó bí lára jáde bí ṣẹ̀ríà sí ni kẹ́ ṣe pé ẹlẹ́rìí dá bọ́ọ̀ bá ti rẹ́lẹ́rìí ọjà yẹn ti bí lára. àfọgbọ́n ṣe nǹkan mọ́ mí ní kan lò ó èmi kan fi sọ̀rọ̀ ni àfi ọgbọ́n ṣe nǹkan ariwo wá ti pọ̀ jù kò ń ṣe ìgbà tá a bá tó àtàkì mọ́ kìlọ̀ nígbà yẹn gbàtọ́ yẹn bẹ̀rẹ̀ ló sọ mí dọ̀tá àwọn kan. Kùránì ti wọ́n ní pé ẹ má bú ẹ̀sìn wọn tẹ́ ẹ bá bú ẹ̀sìn wọn wọ́n bọ̀ wá yẹ̀yẹ́ Ọlọ́run ẹ̀yin ajá lẹ́sìn sunni wala tasubbu alladhina yad'una min dunillah ẹ gbọ́dọ̀ bú àwọn tí wọ́n ń pè nǹkan mi lẹ́yìn ọ̀dọ̀ lẹ́yìn Allah àwọn padà wá bú Allah wọ́n yẹ̀yẹ́ Allah ebe ẹ̀kútẹ́ bú wọn ni ló gbé èrè ọlọ́wọ́ kan jáde tẹ́ ń parọ́ èrè Mesopotamia tẹ́ ń parọ́ pèrè Allah ni ẹ ti gbàgbé ni ọjọ́ wo la tó fẹ́ mature àwa gan ọ̀rẹ́ láàrin ara wa Salafi ò trust wọ́n ti tún pé méjì wọ́n láwọn kan ní Salafi 1990 wọ́n láwọn kan ní Ahlus-Sunnah mélòó gbogbo wa tágbára wa haba kìnnì kan ṣẹ̀dá Ahmadiyya wọn ní Islam Tablighi wọn wọná àwọn Nasifati iná ni ìyàwó ní ọkọ̀ kiri kọ̀ríbù nígbà àfẹnubá gbogbo ẹ̀tàn tí gbogbo ẹ̀fẹ́ ìtúkàtà báyìí sójú wa ọjà báyìí ṣé gbogbo wa láfi ṣẹ̀ṣẹ̀ bákan náà ni ẹ mọ̀ yí pé àpèjúwe gbogbo tí ń bẹ lọ́dọ̀ wa níbẹ̀ lẹ́ Lárúbáwá náà wọ́n mánéjì wọn ni ṣé Saudi ò mọ̀ yí pé ẹlòmíì wá sí ájì tí wọ́n rí àpẹẹrẹ lára rẹ̀ pé Islam eléyìí ò pé wáyé tán aláwọ̀ ẹ̀kọ́ wọ Káàbà ẹ multiplication population nínú Islam ni anabi multiplication population ni ló fi jagun amọ̀ ìfàtẹ́yì láì gbégbá ẹyọ kan láì yọ ìdá ẹyọ kan ọ̀pọ̀ èèyàn tí wọ́n rí làwọn èèyàn rọ padà àwa gangan jọ̀wọ́ la tó fẹ́ bára wa sọ̀rẹ́ lábẹ́lé àtúntọ̀ta àwọn tó kù ó dún ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana ọlọ́ni ká lo nọmba 6 wa ẹ lo wisdom láti pé àwọn èèyàn nígbà sọ́dariwo nísìn ọ̀rọ̀ bàbá wa wùjalẹ̀ ọba mélòó ní ọ̀tọ̀ láyà ilé yìí mọ́ àwọn kan sì ti inú àwọn kan tó pé yes ọ̀nà lélẹ́yìí fáwọn instead ta kásárà tá dẹ̀ bẹ̀rẹ̀ sí plan pé àṣeyọrí ta níyì bóun ni ò ṣe ní bọ́ bọ́lá ṣe dọ́gbọ́n sí lábẹ́nú tá a ṣe lọ́kùn tá a ṣe lọ́sì tí gbogbo àyókù náà wá encourage láì ní pariwo láì ní bú ẹlẹ́sìn kan ẹlẹ́sìn kan tó bá tẹ̀ jáde tó ní kíní kan ọ̀rẹ́ mi ṣe sùúrù náà àwa bí kankan náà jọ ni wá ibi ọlọ́run kájàrà bó wọn ṣe lọ́nu ẹ̀yin náà máa lámójúkú náà ẹ bá náà ṣàbójúkú báyìí bẹ́ẹ̀ bá sọ ní tìfẹ́ wọn níta lọ́wọ́ yín àmì pè níran ẹ̀yìn ẹgbẹ́ àwa mùsùlùmí kan ṣépè ká tó wá sáwọn tí wọ́n ṣe lẹ́sìn Islam bá a bá dẹ̀ sọ̀rọ̀ títí ẹni akéwùgbà pásítọ̀ ni ẹni àgbà mùnáfíkí ni ẹni àfọ ní unity sọnù ni ìmọ̀ ní humanity sọnù kí n àfẹ́ bára wa jà fún ta ni kọ́kọ́rọ́ àlìjánà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ta ló ti ṣọ́ọ̀bù wọn wà àlìjánà ní gbogbo wa nígbà tó gun òsì kí ló dé tàwọn wa ogun nígbà tí òsì jà kí ló dé tàwọn wa ìjà à ń takò kírísítẹ́nì à ń takò traditionalist táwọn yẹn bá wá dá padà ẹ mọ̀ wá pé àfọ ní humanity sọnù sọ́sọ́ kò rí tẹ́lẹ̀ ìwí nígbà kìlọ̀ fún yín sẹ́ gbọ́ ni ìrìn àjò tí àwa kan rìn láyé mo máa ń dúpẹ́ fọlọ́n pé mo ń fi wáàsí mi jọ díẹ̀díẹ̀ lára bàbá Mudiru Markaz àwọn wáàsí ọ̀làjú ayé tó jẹ́ pé tẹ́ ẹ bá dé haram lẹ́nìí tí ẹ bá ń ṣe khutba jímọ̀ tàbí khutba ọdún ẹ máa rí ọ̀làjú tẹkinọlọ́jì ẹ máa rí nínú gbogbo nǹkan tó ń ṣe tiwa ò rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń ṣe Islam láyé ànábì la fẹ́ ká continue á tẹ̀lé lánàá yẹn bẹ̀ táwọn tọkọ̀ kan tá a fi lè achieve result I need the result tó ju ariwo lọ. nígbà tí Harun Rashid tó fẹ́ jáde láyé mo padà síbi mo ti bẹ̀rẹ̀ gbogbo ọlọ́lá ayé yọmọ tánjọ́ kan oníyẹ ayé ẹrù jọ́njọ́ kan àfa ayé pásítọ̀ ayé babaláwo ayé ẹrù jọ́nwájú Ọlọ́run bó lẹ́sẹ̀ sáyé táyé fi bàjẹ́ Harun Rashid ọ pírẹsidẹ́ntì mùsùlùmí ni olówó ni ọlọ́lá ni àìsàn wa dé ọwọ́ àfúrápá ìsànkú lélẹ̀ ọwọ́ àtẹ kẹjẹkẹjẹ ó ní ká kó gbogbo góòdì tóun ní jáde ó gbogbo ẹ̀ ó mójú kúrò ó ní ká kó gbogbo ẹ̀sìn jáde ó gbogbo ẹ̀ ó mójú kúrò ó ní gbogbo ẹrú ńkọ́ wọn kó gbogbo ẹ̀ jáde ó wò ó mójú kúrò ó láwọn ilé tí mo kọ́ ẹ̀ kà sí mi létí wọn kà gbogbo ẹ̀ ilé kan bẹ́ẹ̀ bí báyìí ilé kan bẹ́ẹ̀ bí báyìí ó wo gbogbo ẹ̀ ó wá ní ká móhun lọ síbi tí wọ́n ń sìnkú sí àwọn amúdébẹ̀ ó ní sàárè tòun tẹ ẹgbẹ́ díjọ́ tóun ó kú dà wọ́n lò nù ó wá wo sàárè náà títí ló wá tẹ́wọ́ sókè ya man la yazulu mulka irham man qad zala mulka ọlọ́wọ́ mo pè rẹ tí ọlá rẹ ò ní tán tọ́lá rẹ ò ní yẹ ṣàánú ẹni tí ọlá ọwọ́ tiẹ̀ ti fẹ́ bọ́ báyìí ọba tọ́lá rẹ ò ní yẹ tí ò ní tán ṣàánú ẹnìkan tọ́lá rẹ ti fẹ́ bọ́ báyìí tọ́lá rẹ ti fẹ́ tán báyìí ọwọ́ bu ẹkún ó fún ẹkún yẹn títí ẹrùbá rẹ fi tutù wọn wá mú padà sílé ẹkún yẹn náà ló sọ táyì tó fi jáde láyé àwọn tó bẹ̀rù Ọlọ́run kí làwa ṣe fọ́lọ́run tọ́kàn wá fi lé kókó bí jìnnà kí báyìí ọmọ akéwù bẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà yé ọmọ akéwù bẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi san rere. ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá yàfó Olúwa. ẹ wo fìlà tí mo dé yìí fìlà abẹ́tí ajá àwọn kan ti pè wá ń kẹfì rírí nítorí ẹ̀ nígbà tí mo ń bẹ níjọba alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́
mo wá sọ fún gbogbo alálàájì mo ní ẹ jẹ́ ká gbé culture ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ àwọn kan bá ànábì gbáyé wọn ò lo culture Lárúbáwá tí wọ́n fi kó láyé ànábì ní wọn kò dẹ̀ sọ pé ẹ máa lọ lo culture ilẹ̀ Lárúbáwá nínú wọn ni Bilal wà tí ń pè wọn fún ànábì culture ilẹ̀ Ethiopia tó ti wá lólòtẹ́ ikú àwọn yẹn máa ń sọ ọmọdé tí wọ́n wọ sáà ti sókè bó ṣe lòtẹ́ lọ́nà kò jẹ́jẹ́ ẹ lọ wọ àwọn fídíò tí wọ́n ṣe gan tí wọ́n fi kọ́pì rẹ̀ ẹ rí i pé gbàtọ́ fẹ́ gun kábà tó fẹ́ gbẹ̀rún ń kó aṣọ tó lọ́mọdé ń kó sáàrin tán ni ìran tí wọ́n ní wọn dírẹ́sì bẹ́ẹ̀ mo wá ní ẹja dé abẹ́tí lọ Saudi làwọn yẹn bá gbé wá sí dìde ọ fẹ́ sọ gbogbo àwọn alálàájì di babaláwo ọ fẹ́ sọ wọ́n di kèfèrí táwa wọ Mẹ́kà àwọn ọmọ wò wá ń wò kèfèrí nígbà àwọn èèyàn dé Mẹ́kà àwọn tí wọ́n lọ níbi ọdún méjèèje tí mo fi lo pọ́lísì yẹn wàláhì àwọn lárúbáwọ̀ ọmọ Mẹ́kà wọ́n sì fìlà yẹn lórí wọn báyìí tán béèrè pé èlò lọ́ọ̀ta fún mi èlò lọ́ọ̀ta mo ti padà rí fìlà kan tí wọ́n ṣe ní Indonesia tó jọ abẹ́tí ajá mo sure pé àwọn ètò lórí ọmọ Nàìjíríà ni ó lójú ọmọ Nàìjíríà ó lójú ọmọ Ọ̀yọ́ state ọdún yẹn tó mú fìlà abẹ́tí ajá rẹ̀ délé owó gidi ní ẹ̀ta balẹ̀ jí ni ìbáwò fífi nítorí pé kò sówó má báyìí yóò mú fìlà rẹ̀ yọ sọ orí ni kódà àwọn ẹlòmíì jí fìlà ẹlòmíì tí ó ti ta tiẹ̀ ó tó lọ jí fìlà ẹlòmíì yóò dé lọ́nà ara mùnú ó ti mọ̀ bẹ́ẹ̀ ni kò sí lórí òun tí ó kò ó 50 riyal ló lọ́wọ́ tó wọ́n jẹun fún bí ọ̀sẹ̀ kan kó tó di pé wọ́n lọlé ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ lẹ̀sìn àwọn nǹkan kan bẹ ẹ wọ ọgbọ́n tí bàbá Awùjalẹ̀ tó fi mánéjì ilẹ̀ Ìjẹ̀bú ọmọ ìpamọ́ Òṣùgbó bẹ́ẹ̀ nínú ìlú tí wọ́n burú níbi ká ṣe ìṣẹ̀ṣe ilẹ̀ Ìjẹ̀bú jẹ́ kan báwo ló ṣe mánéjì ẹja fún credit tó sì mánéjì ẹjẹ́ sì gbariwo jà ọ mánéjì ìta ọba níjẹ̀bú Òde ojúde ọba ẹ mọ̀ pé àsìkò tiẹ̀ lójúde ọba búmíràngì ni ọmọ ìgbé gbogbo ẹ̀ perfect tán ọlọ́wọ́ bá a foríjì bàbá Zikrullah Awùjalẹ̀ àmín àwọn tí wọ́n jagun ẹ̀sìn láì dá wàhálà lẹ̀ àwọn tí wọ́n jagun ẹ̀sìn láì pariwo àwọn tí wọ́n favour Islam tí ó dẹ̀ kúrò lórí òdodo tẹ́kù ẹ wo báwo ṣèlú ṣe yí tó Tinubu ọ̀jẹ̀ fi ṣeré tọrọ mọ̀ pé bàbá yìí sẹ́ni tí ó gbowó torí tí ọ̀jẹ̀ Abacha mú díyà tì mọ́lé ọ̀nà tọrọ ẹ̀ díyà ní rárá ó náwó gbowó fún ọ dáwọ́ padà gbogbo ayé lọ́gbọ́n gbà náà ẹ gbowó fún tẹ̀ tí ọmọ òun mọ́lé bó ṣe yẹ kó rí nìyẹn nítorí náà ire lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké ajá lórí ọmọ ẹ̀san àké ajá lórí ọmọ ẹ̀san àké ajá lórí ọmọ èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké ajá lórí ọmọ. pẹ̀lú òkú Ọlọ́run tó bá dalẹ̀ ọ̀la àwọn tí wọ́n fẹ́ nú bayé èèyàn jẹ́ ojoojúmọ́ ni wọ́n pọ̀ sí o mo ti l'experience bí ọ̀nà bíi mẹ́ta mo mọ implication kan fẹ́ nú bayé èèyàn jẹ́ arákùnrin kan parọ́ mọ́ mo tíátà kan ló ní HIV ọ̀rọ̀ ńlá ni kí lọ́lọ́ sọ kí l'Ànábì sọ kí ni view mi lórí ẹ̀ tó bá dalẹ̀ ọ̀la a máa sọ kọ́lọ́ ń jẹ́ ká tètè ti Ìjẹ̀bú dé bàbá wa Ìmáàmù Àgbà ilẹ̀ Ìjẹ̀bú mo kí yẹn kú àmúmára ẹ kú ìyá Ọlọ́run yóò tún yan ọba míì fún yín tí yóò tún wá dájú bàbá Zikrullah lọ. Àmín. Bàbá wa Ṣúgà lábẹ́kúta mo kí yẹn kú ìyá gbogbo mùsùlùmí ilẹ̀ Ìjẹ̀bú gbogbo ẹni tí ẹ ṣe mùsùlùmí tẹ́ jọmọ Yorùbá ilẹ̀ Ìjẹ̀bú ẹ kú ara fẹ́ra kú ọba yín mo wá kí bàbá wa K1 the health ultimate Alhaji wa Wasiu Mayegun gbogbo ilẹ̀ Yorùbá olórí ọmọọba ẹ kú ìyá bàbá wa Awùjalẹ̀ oore tọ́lọ̀ ń bá ní yọ̀tẹ̀ ọlọ́wọ́ kò ní fún ẹ̀rù Haji Wasiu. Haji Wasiu ọlọ́wọ́ wà á jẹ́ kó lè jáde wá declare padà pé mùsùlùmí ni ẹ 100%. mo ti wá gbogbo ọ̀nà kárìíra ọlọ́wọ́ kọ́ ọlọ́wọ́ jẹ́ kẹ́ ẹ lè sọ jáde torí tẹ́ẹ̀dá bá sọ ẹ̀dá òun ọjọ́ tó wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run ẹ wo bó ṣe yẹ bàbá wa Awùjalẹ̀ ayé yín ó dáa jù bẹ́ẹ̀ lọ ẹ sì dàgbà ẹ dògbójú màmá tó bí yín lọ.